Auzubillahi minash shaitani rajim, bismillahir rahmanir rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run, all in one fún health benefit tẹ́ tí ń bèrè lọ́wọ́ wa ipe ká produce òun la ní ká fi wá hàn yín pé a ti yọrí ẹ̀, especially gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé program wa online lórí ètò àìsàn, ètò ìwòsàn tá máa ń ṣàlàyé fún yín. Diabetes ni, hypertension ni, cancer ni, ẹ̀mí ìrọmọbí ni, asthma ni, oríṣiríṣi àwọn àìsàn bẹ́ẹ̀ yẹn, hemorrhoid ni, ìdí èèyàn yọ ni, tẹ́ ti jàǹfààní, so tẹ́ dẹ̀ bá bẹ́ẹ̀ tọ́lọ́ ní pé kẹ́ confirm pé tẹ́ dánwò tẹ́ dẹ̀ bá bẹ́ẹ̀. So eléyìí all in one tó ń jẹ́ ni pé gbogbo egbòogi ti Africa àtàwọn egbòogi ní Asia continent àti àwọn egbòogi ní Arab side la kójọ la fi ṣe. Bó ṣe wà yìí, tíyàn bá ń lò tí ò bá láìsàn kan tẹ́lẹ̀ kò ní ní àìsàn, ó máa ń prevent àìsàn ni, prevention ni. Tíyàn bá tún wá ní ẹni àìsàn kan ní, mi fẹ́ mọ orúkọ àìsàn tó bá wù kó máa dà láàmú, tó bá ń lò bí ìsìnìlá ìtọ́rọ̀lọ́wọ́ balọba tó ń wò yàn sàn, ó máa gbọ́ control. Ẹ ti understand? Ẹ rí pé tẹ́ bá wo àwọn Japanese àbáwọn Chinese wọ̀nyẹn, ẹ rí pé mi wọ́n máa ń gun ẹ lọ́wọ́ àwọn Asia side. Nǹkan tó ju wa dá sí dáadáa ni, mi mú sí ẹ lára o, tọ́ lè mi sọ fún ẹ. So a ṣe wàhálà láti ṣe all in one yìí káwọn èèyàn lè máa benefit lára ẹ̀. Ẹ ti understand? Ẹ rí pé tẹ́ bá wo packed in South Africa lè rí ń bẹ̀, which is gbogbo àwọn materials ta lò kì í ṣe Africa láti rí gbogbo ẹ̀. E.g. nísìnyí tẹ́ bá wo irú herbal sauda, black seed powder, ẹ rí pé kì í ṣe nǹkan tá a rí láfíríkà. Ẹ ti understand? Arab side ni, mo mú yẹn wálẹ̀ sample ni, ó wà nínú nǹkan tá a fi ṣe kinní. Àwa tá a dẹ̀ jẹ́ mùsùlùmí àmọ́ pé òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad sallallahu ta'ala alaihi wasallam kò ní parọ́ fún wa. Ó ti sọ fún wa pé kíni o, herbal sauda yẹn o, gbogbo àìsàn ló lè wò except ikú nìkan, ó dẹ̀ ń prevent. So nínú ẹ̀ nìyẹn. So tẹ́ bá ti ń lo ẹ̀yin náà máa róríṣiríṣi, especially ẹ̀yin tẹ́ ti ń tẹ̀lé àwọn program wa dáadáa, tẹ́ ti lo àwọn oríṣiríṣi nǹkan wa dáadáa. Ẹ rí, ẹ try kẹ́ follow ẹ̀, Sheikh Afagba natural apps. Ẹ rí, so Ọlọ́run á gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa. So à ń ta ní $75 ló wà lára ẹ̀, but fún marketing ní Nàìjíríà 25,000 ló bá dé. Àwa tá wà ní South Africa 1,000 rand ni, kò sí kinní. So nǹkan tó wà ń bẹ̀ ló matter. Ẹ rí, so Ọlọ́run á gbàdúrà wa, because ẹlòmíì àìsàn bíi 5 ń ṣe òun nìkan, kí la fẹ́ á ṣe sí? Ó ti béèrè pé ìdí òun yọ, a ti sọ pé lọ ṣe nǹkan báyìí, ó ṣe ìdí yíyọ, ó tún lòun lásìmọ̀ ní lọ ṣe léyìí oríṣiríṣi. So làwọn tó jó lólùfẹ́ fi ni pé àfà ṣé kò sí nǹkan tó yẹ pé ó lè jẹ́ all in one. Mo dẹ̀ sọ fún wọn pé ó wà. Ẹ ti understand? Ó wà, torí pé nǹkan tí èèyàn bá kọ́ wà á fọwọ́ ẹ̀sọ̀ yà lẹ́niwẹ̀, nǹkan tí a nímọ̀ nípa ẹ̀ ni. So la fi wá ṣe àwọn egbògi yẹn, wọ́n dẹ̀ kó lọ labs, wọ́n dẹ̀ approve ẹ̀ scientifically. Most of materials ta lò ó wà approve, àwọn science gan fọwọ́ sí. Ẹ ti understand? So gbogbo nǹkan ta lò, àwọn nǹkan tó pure tó dẹ̀ máa fún yín ní health benefit ni. Ẹ ti understand? So that kódà àwọn nǹkan tá ń jẹ bí àwọn spices ó wà ń bí nínú nǹkan tá fi ṣe. Ẹ ti understand? Nǹkan tó jẹ́ kí ó dà pé fẹ́ wọ́n nìyẹn, kì í dẹ̀ ṣe nǹkan tó yẹ pé a rí lójú kan. Ẹ ti understand? So ó bó ṣe rí kékeré yìí, ó ju owó ẹ̀ lọ, ó ju owó ẹ̀ lọ. So tẹ́ bá ti ń lò, ẹ̀yin náà máa rí, la fi kọ́kọ́ fi $75 sí lórí, kó máa jẹ́ ọmọ 25,000 ní Nàìjíríà, ní ọ̀dọ̀ wa ń bì 1,000 rand ní South Africa. So anywhere, then àwọn tó bá yẹ pé bóyá wọn sí lára rand tí wọ́n fẹ́ sanwó by dollar with dollar, wọn máa $75 ló bá dé. So àdúrà gbogbo wa gbà, Ọlọ́run ní dà wá láàmú, ó ti jáde nísìn. So ẹ̀yin tẹ́ wà Nàìjíríà, ẹ máa rí pick up line bẹ́ẹ̀, ẹ dẹ̀ lè máa pè wá náà, a máa direct yín. Gbogbo nǹkan ni bó láàrùn lára tó ń lò ó máa láàrùn, ó lè ráfárúgbó, ọmọdé ń lò, àgbà ń lò. Prevention ni, treatment dẹ̀ tún ni fún gbogbo àìsàn tó bá wù kó máa ṣe. Prevent lórí gbogbo àìsàn ni, tó confirm. Kọ́lọ́run ọba kó ṣàánú gbogbo wa, àdúrà wa gbà o. Email wa leléyìí globaldahiratodhikrlahi@gmail.com. WhatsApp number wa +27 61 295 6389. Nigeria number wa +234 80 34 22 11 59. Àdúrà wa gbà. Masalamu wa ila liqai.